àṣírí ikú tó pa Toba Ijaya ti bẹ̀rẹ̀ sí ní tú o. Ẹ̀yin èèyàn mi, gẹ́gẹ́ bí mo ti ṣe sọ fún yín tẹ́lẹ̀ wípé àṣírí tó rọ̀gbà yìí ikú Toba Ijaya ó ti bẹ̀rẹ̀ sí ní tú o. Mo kí yín káàbọ̀ sórí ìkànnì DIGINAIJA TV níbi tá a ti máa mú ìròyìn wá bá yín ní kọ́mọ́kọ́mọ́ ní wàrà ṣẹṣà. Ẹ wo Ààrẹ Ọba Adéyẹmí ti bọ́ síta o, ó dẹ̀ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú interview kan tí ó ṣe o. Ó sọ wípé gẹ́gẹ́ bí ìwádìí òun àti ohun tó òun rí gbọ́ wípé àmọ́ òun ò sí níbẹ̀ o, àmọ́ gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ òun lọ́wọ́ ni wípé kó má lọ jẹ́ wípé wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ yanjú Toba Ijaya torí pé kíni òun náà ti ń di favourite àwọn kan àti wípé ó ṣeé ṣe kó jẹ́ pé òun ló máa yàn sípò president àwọn nurtw. Ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ o, ó ní wípé ṣe mọ̀ wípé Toba Ijaya náà kì í ṣẹran rírọ̀ ajégunjẹran fúnra rẹ̀ wípé àmọ́ gẹ́gẹ́ bí ìwádìí òun ò sí níbẹ̀ o, wípé obìnrin ló dàpọ̀ parí iṣẹ́ yẹn sí lára. Ẹ wo ẹ̀yin èèyàn mi, kó má dàbí wípé kí arábìnrin yìí sọ yìí. Ẹ jẹ́ ń gbé sókè kí ẹ gbọ́ ọ̀rọ̀ láti ẹnu Ààrẹ Ọba Adéyẹmí níbi tó ti ń ṣe àlàyé ọ̀rọ̀ yìí ní kíkún, tó ti ń gba àwọn nurtw nímọ̀ràn wípé ẹ yé para yín mọ́, ẹgbẹ́ yín ò kì í ṣe ẹgbẹ́ òkùnkùn, ẹgbẹ́ yín ò kì í ṣe ẹgbẹ́ cultist. Kí ni ìdí tí ẹ fi máa para yín? Kí ni ìdí tí ẹ máa fi máa gbẹ̀mí ara yín? Wípé ẹgbẹ́ tó dára ni ẹgbẹ́ yín náà, àti wípé gáràjì tó bá ti pa ènìyàn ṣe lérò wípé wọ́n máa lè ta ọjà àbí wọ́n máa lè gbé èrò níbẹ̀ ní ipa ìdẹ́kun ìwà ìbàjẹ́ yìí àti ìwà ìpànìyàn yìí. Ẹ jẹ́ ń gbé fọ́nrán náà sókè kẹ́ gbọ́rọ̀ láti ẹnu Ààrẹ Ọba Adéyẹmí. Jíjàjà gáràjì o, wọ́n sára wọn ládàá o, yìí ni wọ́n jẹ́ máa sá lọ o. Mo rò pé mo ti gbọ́ gbẹ̀yìn láyé àwọn òbèlè babarúkà, láyé àwọn sáúlà. Ibùgán nígbà tí Oluomo dé, ó fẹ́ dàbí pé gbà tó ṣẹ̀ṣẹ̀ wọlé ni. Nígbà tó ṣe jẹ chairman first time Lagos State, gbà tó ti jẹ́ tọ́tọ́lọ́run ti fún ní ọpọlọ tó ti pín gbogbo ẹ̀ yẹlẹyẹlẹ. Ó tó dẹ́ fàjà ńgbà yẹn ni pé ẹnìkan so ní ó control gbogbo Àlímọ̀ṣọ́. Nígbà yẹn ọ́fíìsì mi mo wà lọ́kìkí ọ́fíìsì mi wà ní ibi tí ọ́fíìsì àwọn National Union wà ní Bákàrè bus stop ní Gàdó Road. Mo fi Ọlọ́run ọba sẹ́yìn ọmọ Nàìjíríà tẹ́ ń wò bá àti gbogbo ibi tẹ́ ti wò mí. Tí ní ọjọ́ Wednesday àbí chicken náà máa ń ṣe mí tì mí ò rántí ọjọ́ yẹn mọ́. Tí union bá ń fi Ghana must go wọ́ owó wọlé, ìwọ tó kàwé ó bọ́ sínú yàrá wa máa sọ fún pé báwo láyé mi ṣe rí báyìí. Wọ́n pe máìkan ní òbèlè babarúkà ńgbà yẹn 50,000 lówó oúnjẹ rẹ̀ ní ojúmọ́ láyé ìgbà tó oúnjẹ owó ni mo sọ fún yìí o, kì í ṣe sí o, torí owó ti mú ńgbà yẹn, torí nígbà yẹn o lè 500 naira lọ lé oúnjẹ kó dẹ̀ jẹun kó tó rà fáwọn èèyàn 50,000. Tí ó bá ní flat tire tó bá pè pé táyà mi ti fọ́ o, táyà márùn-ún mẹ́tẹ́lì tí wọ́n róòlù yẹn ni wọ́n á kó wá fún. Tí wọ́n bá ń ka owó níbi tí wọ́n ti ṣe mítì wọn, Ghana must go náà fi ń rìlí owó lẹ̀ òbí òun ṣe ní máa para wọn gbà yẹn. Bẹ́ẹ̀ nígbà tí Oluomo dé ó sọ unity kan di 20 under unity 10 tó wà lọ́rẹ̀. So bí wọ́n bá ń bọ̀ wá mítì nígbà yẹn, envelope kìlómítà lálẹ́ ọ̀dọ̀ olúkà kò di ètè kékeré àná bóyá gbogbo tó wà lọ́wọ́ ẹ̀rì kankan bóyá 100,000 wọn kò tí ẹ̀ lè tó bẹ́ẹ̀ tí ó máa wá deliver. So ó dipò kárí ilé kárí oko, kò sí pé wọ́n ń gba gáràjì mọ́. Ohun tí wọ́n ń ṣe láàrin ara wọn sì ni pé wọ́n ń bribe ara wọn láti lè rí ipò. Ẹnìkan ní sọ pé òun ti set up gáràjì kan sí ọ̀nà kan báyìí, bàbá ẹ̀ fi mí jẹ chairman bẹ̀, at least ó kéré lójú wọn ní ó máa rí 5 to 10,000 yóò bá ara rẹ̀ wọlé, wọ́n ní kó lè máa deliver 10,000 50,000 àbí iye kan lójúmọ́. So kí so fẹ́ pààyàn lórí 50,000 per day àbí 20,000 per day. Bẹ́ẹ̀ ti Ijaya yẹn yà mí lẹ́nu, bẹ́ẹ̀ mo fílẹ̀ kò ṣeé sọ síta. Ó fi mí fúnlẹ̀ pé àwọn alágbára kan lóṣèlú kan wọ́n ti tún fẹ́ máa fẹ́ràn Ijaya, wọ́n ti fẹ́ máa fún ní recognition. Ó dàbí pé Ijaya ti fẹ́ máa fi ẹsẹ̀ rinlẹ̀ ju àwọn kan lọ. Bóyá ọ̀la group ẹ̀ fi rò pé instead of ika one day you need to go. Torí according to one day tí mo ṣe pátápátá wọ́n ní wọ́n yìn náà wọ́n yìn gbogbo ẹ̀ tí ó ṣe pé obìnrin ló wá lọ́la kan pé irú Ijaya ni wọ́n wá yìn tí ó wà lọ bẹ́ẹ̀ kò sí bó ṣe lágbára tó wọ́n wá dé èèwọ̀ ẹ̀ níbi tó wà. Bóyá obìnrin bóyá bá ṣe kan náà ni kò gbọdọ̀ yìn ni, bóyá tó bá fọmọ lọ́yàn ni wọ́n wá kankan yóò ṣe. Bẹ́ẹ̀ nígbà tí wọ́n yìn ní bọ̀tán wọ́n lọ hospital tí wọ́n gbé ló ti respond, ó dẹ̀ ló ń bá àwọn èèyàn sọ̀rọ̀ pé gbà tí wọ́n transfer lọ sí hospital míì pé ẹjọ́ tó ń bá wọn rò tọ́jọ́ sàṣẹ gbọ́ ẹ̀ nìkan nínú àwọn ẹ̀ sọ pé ẹjọ́ tó ń rò ipò kan fún lábẹ́rẹ́ kó lè ráyè rest. Ohun tí wọ́n sọ ni èmi ò síbẹ̀ mi ṣe member union, because I tried to go into them and find out from the people kó tó di pò lọ. But
ó ti ṣẹlẹ̀ èmi kàn fẹ́ bẹ̀ gbogbo national union pátápátá pé kàn jọ gbogbo orúmọ̀ tá à ń gbọ́ pé wọ́n ti kọ list àti wọ́n pa sílẹ̀ wọ́n ti di ti ẹgbẹ́ òkùnkùn draw 1-1 bí ẹyẹ àtàyè 2-1 kiri kan ẹ má jẹ́rú ẹ̀ mọ́ wáyé mọ́ ǹjẹ́ mọ̀ pé èèyàn ẹlẹ́gbẹ́ òkùnkùn gbogbo yìí tẹ̀sí ẹgbẹ́ yín òun ṣẹgbẹ́ òkùnkùn tẹ bá manage dáadáa if all this secret society ẹyẹ àyè kiri tó pẹ̀lú wọn tó bá ṣe tó tọ́ wọn ò ní pọ̀ ẹlẹ́gbẹ́ òkùnkùn nítorí pé wọ́n para wọn àfi pọ̀ ẹlẹ́gbẹ́ òkùnkùn torí pé wọ́n fi jalè torí pé wọ́n fi ṣe tí ò dáa náà fi pọ̀ ẹlẹ́gbẹ́ òkùnkùn in overseas country there are all these secret societies tí wọ́n bá threaten ìjọba ó gbọ̀n nítorí wọn ò ṣe aburú kò sí ìjọba lè wé mọ́ wọn lẹ́sẹ̀ nígbà bá bẹ pẹ̀lú gbó tán bẹ pẹ̀lú cocaine tán bẹ pẹ̀lú tí ò yẹ kó ṣe tán bẹ pọ́n pààyàn how do you think people will honour you ẹ̀yin union ẹ ti ní sanity yín for long especially with this Sego ẹ pé mo sọ́nu tàfíì kan rí pé mi ò expect it from national union leader pẹ̀lú gbogbo kan tó ṣe tó pẹ̀lú tẹ̀sẹ̀ dákun ẹ fogun egun òtòlù ẹ fi tó ìjayà gbogbo bí tó kọjú sí ada ẹ̀yìn tó fi sílẹ̀ kò ní bàjẹ́ ọlọ́run àtẹ sí afẹ́fẹ́ rere ẹ̀yìn tó kù tó fi sẹ́yìn ẹjọ́ ẹ jẹ́ ká gbà pé ó ti ṣẹlẹ̀ bàbá tún wá ní à ń gbẹ̀sà ń para wa lọ kò ní sí settlement jíjẹ mímu yín ò ní rọrùn mọ́ orí gáràjì tán ti pààyàn lẹ́ni mọ́tò lè lóòdùn bẹ́ẹ̀ lọ́sẹ̀ kan o ibi tẹ́ ti rẹ ayín bọ́ lónìí ibẹ̀ ò ní settle for a week o ẹ dákun. ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ lẹ ti gbọ́ ìkélé èròǹgbà yín lórí ọ̀rọ̀ yìí ṣóhun tí ààrẹ ọba Adéyẹmí sọ ṣé ọ̀rọ̀ ni àbí wípé ìwádìí tí wọ́n ṣe kò múnádóko ẹ jẹ́ ọmọ èròǹgbà yín nínú comment section ẹ má wàá gbàgbọ́ láti tẹ follow button kẹ bá mi pín fọ́nrán yìí kẹ́dẹ̀ ṣe kéni kẹ bá mi like a ní ìrìjù bẹ́ẹ̀ lọ ní abala bíbà yìí ẹ ṣé o ó dìgbà kan náà.